Sẹ́ríkì tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bá dídùn ló ń dùn ìyẹn kó máa ń jó owó fún gbogbo ẹni bá lọ́gbọ́n. Aláyélúwà ọba Sheriff mi Adébọ̀wálé Adésínà Bello mi o. Ọba onígbà kan mọ́ kí a kú oríire tèmi Honorable Commissioner ìjọba gangan. Honorable Commissioner ìjọba gangan. Robert mo kí ẹ kí ẹ máa kó àdúró tí o. Bíbí rẹ̀ ò ṣe fowó ra araba ń bí. Honorable Commissioner mo kí ẹ ń Bọ́lájí. Chieftaincy affairs ọwọ́ ẹ ló wà. Mo kí ẹ èèyàn Sanwó-Olú. Mo recognize presence Honorable Commissioner for special duty intergovernmental relations. Mo kí ẹ Olúwàgbénga Mòyèrìndé. Ẹ máa kú àdúró tí ọba ní dúpẹ́. Olórí ẹgbẹ́ wa mo kí yín. Pastor Cornelius ọmọ Ọ̀jẹ̀lábí. Ọ̀jẹ̀lábí ọmọ nílẹ̀ tó ń lò lẹ́ o. Alága ruling party ní Lagos State. Mo máa kí ẹ Ọ̀jẹ̀lábí. Honorable Rauf Ọláwálé Suleiman mi Lagos State House of Assembly. Ẹ kú àdúró tí ọba ní dúpẹ́. Àmúwò ọ̀dọ̀fin Federal Constituency ó ṣe. Mokala Gauri Ade Akorede mo kí ẹ orí Ade. Ìwọ ni chief host àsìkò ẹ àtúlù lára o. Mo kí ẹ Ọlá Gauri Ade. Mo Honorable Commissioner Tọ́lání Zule for tertiary education. Ẹ máa kú àdúró tí mo kí yín. Honorable Prince Lanre Ọmọ Sanusi alága ìjọba àmúwò ọ̀dọ̀fin. Ó kú àdúró tí Ọlárẹ̀wájú. Honorable Múyìbátùmí Títílọlá mi Rúfáì. Alága ìjọ lọ́wọ́ ẹ ló wà. Ẹ kú àdúró tí ọba ní dúpẹ́. Honorable Azeez Abiodun Ọ̀tún Àwórì lọ́wọ́ ẹ ló wà. Honorable Ajọ́sẹ̀ Peter mi Kúmọ̀yán Chairman Ọlọ́ndà LCDA. Ẹ máa kú àdúró tí mo kí yín. Ìyálóde ọba obìnrin mo kí ẹ ra mọ́ta láyé. Ó dẹni dọ́là rẹ̀ yìí ọmọnìyàn rámọ́rámọ́.
Máyẹ̀kú oníbà ẹkùn mi Chief Gideon àwọn tèmi Àyìndé mọ́gbọ́ làwọn ọmọ kí yín ẹ máa kó àdúró tí ọba ní dúpẹ́. Àyìndé o ara ń bá ń bí àtẹ̀pẹ̀lá ó tẹ̀lé yìí pẹ́pẹ́pẹ́. Ìgbàyídá ó má dùn ó lárinrin ọ̀rọ̀ ni Ọlọ́run má bá gbà yìí jẹ́ fún wa. Ara bá ń bí Aláìndé ìgbà mẹ́ta nígbà ń dá láyé. Wọ́n ló gbà tó dún Àyìndé. Ọlọ́pàá ń bí Aláìndé, wọ́n ló gbà ara mi. Gbogbo ẹni Ọlọ́run bá ṣègbà fún. Kò ní bàjẹ́ lọ́lẹ̀ Elédùmarè lọ́la Ọlọ́run ọba. Ọlọ́run ọba làbà máa kí. Ọba lánàá, ọba lẹ́nìí, ọba títí ayérayé lójoojúmọ́. Ọlọ́run ọba tí kì í kú. Ìbàfẹ́ Elédùmarè mo fọpẹ́ fọ́lọ́run. Olókun ń gbọ́, ọlọ́sà ń gbọ́. Èyí tá a máa ṣe ń bí lẹ́nu kó jẹ́ tẹ́wọ́gbà fún gbogbo ọmọ adarí irun. Ẹni kú kẹ́ẹ̀ tó kú. Bí ìgbé òṣè ní kọ́hún òrìṣà. Àwọn alálẹ̀ tó ti ń bá yín ṣe látàná. Àwọn aláṣekù wà ń bọ́ bá ṣe. Ọmọ Sábìtù Bello. Àìbùkún ruling house.
Àmọ̀tú Ramat nígbèsè aláìlúwà ọkọ lórí Kíkẹ́ lọ́mọ ọkọ lórí Felicia ọkọ lórí Abigail ọlábàbà ọmọ bá Ṣẹ̀rífà Ṣẹ̀rí nílùú Canada Abárewálé bàbá Yẹnsi nílùú Canada Abárewálé bàbá Monsura Báyọ̀mí nílùú Canada Amúrí Ìrèdélé bàbá Ọpẹ́yẹmí bàbá Nurudeen bàbá Muhyiddin mi bàbá Èjìrẹ́ ọmọ méjì ọlá bàbá Joy bàbá Adéníkẹ́ bàbá Zainab bàbá Abdulaziz ọmọ nígbà kan ẹkùn ilé ọmọ afẹ́ jayanja. ọmọ ajídàgbà bí ọ̀gẹ̀dẹ̀ aláìlúwà ajídàgbà ó dàgbà tó inú ń bí baba ńlá wọn o ẹ̀yin lọ́mọ Ọlọ́fin Àjàyè adé pẹ́ lórí bàṣà ti pẹ́ lẹ́sẹ̀ ọbọ̀ nígbà kan ìlú Ìrèdè a máa pèrú síwájú àṣẹ apẹlẹnu kábíyèsí mo kọba. Honorable Commissioner lórúkọ gómìnà Lagos State Babájídé ọmọ Sanwó-Olú Honorable Bọ́lájí Káyọ̀dé ọmọ bíi ibi rẹ̀ ó máa ní kọba. Commissioner for Local Government and Chieftaincy Affairs in Lagos State, Oni King Koba. Honorable Rauf Olawale Suleiman, Lagos State House of Assembly, Amu Ward of the Federal Constituency 2, Oni Koba. Honorable Luapenga Oyeride, Commissioner for Special Duty, Intergovernmental Affairs, Oni King Koba, Olórí ẹgbẹ́ wa, Pastor Cornelius Ọmọ Njẹ́lábí, Omani Koba, Ruling Party Chairman in Lagos State. Honorable Abdulrazak Akorede ọmọ Ọlọ́jẹ̀dé Chairman Oríadé SCDA tójú òun ni Chief Host Oni King Koba. Ọlárẹ̀wájú ọmọ Sanusi ọmọba Chairman Àmúwò Ọ̀dọ̀fin òun náà ní Koba. Honorable Muiba Títílọlá Rufai Chairman ọjọ́ Honorable Abdulaziz Abiodun Chairman ọ̀tún Àwórì Honorable Joseph Peter Ọmọkùnmáyán Chairman Ọlọ́ndá Oni Koba. Àtàlájàrá mọ́tà láìmí ìyálóde ọbọ̀bìnrin Akínọlá ara mọ́tà láìmí. Former Chairman ó ṣe dáadáa ó ṣe dáadáa òun náà ní Koba.
ọba Dr. Adesina Suleiman Raji Asade ìlú Fẹ́mi lóye àkọ́kọ́ Ajagungbadé number 1 ọba onígbà ikọ̀ abẹ́jà yẹn jẹ́ o Jàfó authority ẹkùn kan mọ́ ẹkùn pọ̀ olówó tó jẹ́ sílẹ̀ mọ́nà ní Jàfó authority ó ní kí n kọ́ba. Hallelujah ọba Nachim King Abídèmí abẹ́rẹ́ ẹjọ́ alákẹ̀sán ó ní kí n kọ́ba. ọba Maruf Oyèkúnlé Àtàndá Mọ́dù Tìjání Olúwa mọ́rẹ̀ ẹ̀kẹta Olúìwà Àtàpàpà Kingdom ó ní kí n kọ́ba. ọba Taofik Adégbóyèga o àwòjọ akẹ́jù aláhùn tí mọ̀rẹ́ Àtàpàpà Kingdom ó ní kí n kọ́ba. ọba Suleiman Àdìsá Sirajudeen ọmọ bá wàhálà aládòtadò olórí ẹgbẹ́ wa ruling party ní Lagos State Pastor Mọ̀jẹ́lábí ọmọ ní ilẹ̀ tó lólẹ̀ ẹkú àdúró tí ọba ní dúpẹ́ èèyàn tèmi Àyìndé mi wá Arábàmbí Ọ̀jẹ́lábí gíga là máa bọ́jọ́ ó dẹni dọ́là rẹ̀ yìí chairman ruling party mọ́ kí ẹ. ọba Ládòtadò Kingdom Àdìsá Sirajudeen bá wàhálà ọba Solomon Adéwálé Jakafi the first ọwọ́ àjàká gbogbo àkéwọ́wọ́ Kingdom ó ní kí n kọ́ba. ọba Barrister Lukman Abímbọ́lá Dr. Agúnbíàdé Alágbára ó ní kí n kọ́ba. ọba John Adéwálé Ọláìfá Àyìndé Adé kìnìún kẹta o aláṣẹ ti ìlú Ìláṣẹ ó ní kí n kọ́ba. ọba Elder Josiah Ọlárẹ̀wájú Ilémọbádé Àìná Ikúyàmíkù ọlọ́tọ̀tọ̀ tó ọmọ orí ògùn àwọ̀ bá mi ní kí n kọ́ba. ọba Aliakim Adéyínká Ọlátúndé Abísókun Oníláṣẹ ti Ìláṣẹ tó kún tọ́sà ó ní kí n kọ́ba. ọba Eliafiz Oríyọmí Ṣítù Adéyẹmí àkọ́kọ́ Olú ti Bàṣà ó ní kí n kọ́ba. ọba Síkírù Láì Ọlámídé Àyìndé Àdé ọmọ Williams oṣù Apẹ̀nù àkọ́kọ́ ọba Lóde Olówó ó ní kí n kọ́ba. ọba Muhammadu Saheed Ọlásùnkànmí Odùsànyà Olú ti di Ọ̀kẹ́ nílùú Ìgbẹ̀sà ó ní kí n kọ́ba. Àhóló Ṣànà Ọ̀fìtòtòdé 1
oníkọ́gà tìlú ìkọ́gà oní kí n kọ́ba ọba ọlọ́dẹ́lé Friday kò sọ́kọ́ ògùn lèyí ìkejì oníwòrò ti wòrò oní nkọ́ba ọba Samuel Adéoyè mọ́lọ́kùn àtijèrè Kingdom látòndó State àtọ̀bà mọ́bádélé òye kan onílàdó ìlàdó ìnàgbè oní nkọ́ba ọmọ ìrókò ńlàdó ọ̀sán ìlàwẹ̀ èpò wẹ́rẹ́wẹ́rẹ́ lójúde ti làdó kò ṣe é roko òkú òǹbẹ oní nkọ́ba ọba Dr. Sejiro Ọlámilékan ọmọ Ògúngbé James àolú gbogbo Kwẹ́mẹ̀ ọmọ bàbá mi o ọmọ bàbá mi aláìlúwà Sejiro kò pẹ́ ó pátọ́ ó dẹni dọ́là rẹ̀ mo kí ẹ síbí àolú Tèmítọ́pẹ́ Sọ̀híd Adamson àolú àjìdò oní nkọ́ba ọba bìdín dúró sinmi òṣèlú rẹwẹ o oní kí nkọ́ba àolú Samuel Olúṣẹ́gun wẹ̀tọ́ onídàálẹ̀ fìdílálẹ̀ oní nkọ́ba. Ó forí mi gáúsù mi ọba Abdulrazak Alani ọba Gbadé Musa kọ́kọ́ tìlú Ìbẹ̀ṣẹ̀ ọkọ Látẹ́jú oní nkọ́ba àolú akana tọ́niyàn Akamade Kingdom oní nkọ́ba. Gbogbo ẹ̀yin aládéládé ẹ kú àdúró tí mo kí yín. Ọ̀túnba Jídé òní Máyégún Oníbà àtàlájì Látúnbọ̀sún Jímọ̀ Omega Bread Engineer Sọfíà Oyèwọlé Peter High Chief Taiwo Sẹ́máwó Baálẹ̀ Mọ́sáfẹ́jọ́ Abíọ́dún Ọmọwáyé Bígàbé Taiwo Ajọ́sẹ̀ Tọ́sọ́ndra Hotel Àkànbí Lawrence ọmọ olódòdó oní nkọ́ba Saheed Onímọ̀bà Ilé Mọ̀bádé Kudus Gáúsù dúró sinmi Dr. Sheikh Alhaji Ẹlẹ́sìn Ògo Ata Gibson Olúṣọlá Òyìnbó elépo oní nkọ́ba. Chief Bashiru Lawali Adéníyì Dòsùnmọ́ Elétù Ìlàdó àti gbogbo ìlú Ìnàgbè. Owó ọkọ̀ Sùlìyà ọkọ̀ jù ẹ̀ lápẹ́ olórí gbogbo kọ́lékọ́lé oní kí nkọ́ba àti Chief Ọpẹ́ Olúwa Ìlàdó Chief Mondiu Bákàrè oní kí nkọ́ba ẹ kú àdúró tí ọba ní dúpẹ́. Ìgbà yìí dá ó máa dùn ó lárinrin ọ̀rọ̀ ni Ọlọ́run má bá gbà yìí jẹ́ fún wa. Má ṣe bá gbà yìí jẹ́ àmìyàn. Má ṣe bá gbà yìí jẹ́. Ọlọ́run má ṣe bá gbà yìí jẹ́. Ọlọ́run má ṣe bá gbà yìí jẹ́.
ibi ẹgbẹ́ wa bá ti ń náwó àwa ò ní lọ síbẹ̀ ká lọ bá wọn ná gidi kájọ máa gbádùn ní bùkúbùkẹ́ ni kájọ rówó ṣe burújí o àmì náà ọlọ́run má ṣe bá àgbà jẹ́ ọba ṣọdún márùn-ún o àṣẹ lógúnlógún àṣẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ̀ṣọ́ bàjẹ́ kó pẹ́pẹ́pẹ́pẹ́ àṣà pẹ́ lẹ́nu ọba kọrin kése ọlọ́run má ṣe bàgbà jẹ́ ọlọ́run má ṣe bàgbà jẹ́ ọlọ́run má ṣe bàgbà jẹ́. Ọlárẹ̀wájú alága máa wọlé Ọlárẹ̀wájú. Ìgbà yìí ti dára ọdún Olúwa ti fẹ́. Ìgbà yìí ti dára ọdún Olúwa ti fẹ́. Ọlọ́wọ́n ọba ló nígbà. Thank you. Ẹni bá wọ lọ́wọ́n ọba ló ń gbélé lọ́wọ́. Mo sọ pé dì tí ó bàjẹ́. Ọpẹ́ mi lójoojúmọ́. Àyìndé Bello ṣe àyìndúpẹ́dúpẹ́. Ẹni máa kú tè é ní tọ́lá à ń bẹ̀ Ọlọ́run má jẹ́ abárú wọn jà Àyìndé èèyàn tán gbà létí wọ́n jí lẹ́sẹ̀ òun ló jìyàn lẹ́sẹ̀ èèyàn tó jìyàn lẹ́sẹ̀ ẹni tó jìn lẹ́sẹ̀ ó gé lẹ́nu o ó yìí ń fọwọ́ pẹ̀jẹ̀ òun ṣubú Àyìndé Ọmọbọ́lá omi kò lè dìde. Ìdí rèé o ìdí rèé o táwọn fi gbọ́dọ̀ bá arájà láyé ń bí. Ọ̀dẹ̀ ló ní sùúrù ṣé kò wá dàka ajọ́ dẹ̀ arábá ń bí àìgbọ́riworiwo nílé àgbà lójoojúmọ́ èèyàn tó ní sùúrù oníyẹn ló ń káyé já lẹ́ẹ̀kan sí o rò dáadáa o rò dáadáa kó tó sọ̀rọ̀ òdì sọ́mọ́ làkejì ìgbà kúkú sọ kó o dákẹ́. Fẹnu mórí ẹnu o kò fẹnu mórí ẹnu o gbọ́dọ̀ sọ̀rọ̀
báyé bá ń bú ẹ kó fọwọ́ lẹ́rán. ẹ̀yọ̀ tí ó jà ké wá níyọ̀ tìmẹ̀ oníhun tó rí. ìrókò ní bàbá igi amèrè bàbá ọmọ ọlọ́mọṣí kàtà bàbá àgbàdo Muhammadu Kazeem oníṣàgà mi máa wọlé bàbá ọba. bàbá ọba máa wọlé aláìlú àǹkọ́ ọ̀tẹ̀ borí ọ̀tẹ̀ mọ́lẹ̀ ṣọ́nbà mi kọ́ ń bá ọba ládòdò mi ń kọ́. afẹ́fẹ́ ń fẹ́ ìjì ń jà òrùn ń rọ̀ òjò ń rọ̀ adúpẹ́ pọ́ láwọn ọba o ìjì ọjà kò jomi inú àgbọ̀nù ọlọ́run ọba ó ṣeun. èèyàn tó lójú ogun tó dé tí ó fara pa kò fọwọ́ dá kò fẹsẹ̀ dá òun gangan ní kìkìdá ọpẹ́ olúwayé fújì èmi nìkan ẹ̀ ń bá dúpẹ́. ẹ̀sán parí jẹ́ níjà aṣọ ọjà mi ti yá o ẹ̀sán parí jẹ́ níjà aṣọ ọjà mi ti yá o. ẹ̀sán parí jẹ́ níjà aṣọ ọjà mi ti yá o ẹ̀sán parí jẹ́ níjà aṣọ ọjà mi ti yá o. wọ́n sọdẹ mi ó kọ́ ní dòní sọ nígbà kankan àìdúró níṣẹ́ ìbẹ̀rẹ̀ ṣàníjó lójúfà ó ní sùúrù tí ó sọkùn pàjùmọ́. lẹ́yìn ọba ní sùúrù ṣe ló ń lọlé ayé pẹ́pẹ́pẹ́pẹ́ bí mo fi dọ́mọ àgbàlagbà Wasiu Ayinde màjáyé orí mi ẹ̀rí bí. èmi ń bẹ ní Ìjẹ̀bú-Òde tí mo gbé jà ayé. mo ń bẹ ní Ìjẹ̀bú-Òde tí mo gbé jà ayé. Wasiu Ayinde ayé là wá jẹ́ adé orí ọ̀gbìn. Ọlárẹ̀wájú alága àmúwò àdọ̀fín. Ọlárẹ̀wájú alága àmúwò àdọ̀fín. máa wọlé Ọlárẹ̀wájú. ìjọba tiwa kò dẹ̀ ní sùn ẹ̀ ṣe. Ọlárẹ̀wájú. ọmọ balọ̀ Ọlárẹ̀wájú òun ni gbogbo èèyàn ń pè ní PLS ọmọ Sanusi mi Ọlárẹ̀wájú. ìjọba àmúwò ọ̀dọ̀fín láre láwọ̀ ẹ̀ ló wà. Ọlárẹ̀wájú. ọkọ ọmọlára bèbí mi. Ọlárẹ̀wájú. Dr. Mọlára l'Amẹ́ríkà. Ọlárẹ̀wájú. Ọlárẹ̀wájú yóò dá fún ọ tí ó pọ̀. Ọlárẹ̀wájú. ọmọ aṣíwájú mi Lánrè. Ọlárẹ̀wájú. ọmọ Jàgàbá ní Lánrè o. Ọlárẹ̀wájú. yóò dá fún ọ tí ó pọ̀. Ọlárẹ̀wájú. ẹ̀yin mọ̀dé wọ̀nyí ẹ̀lùlù tó dáa tó dáa. Ọlárẹ̀wájú. ẹ ṣe kínní ẹ fún mi adé orí ọ̀gbìn. ẹ ṣe kínní ẹ fún mi adé orí ọ̀gbìn. Wasiu Ayinde ìtẹ́yìn nínú mi dùn. Adé orí ọ̀gbìn.
ìsàn nínú mi dùn. Mo bá rí lọ́wọ́ ọ̀tá mi. Ọ̀tá mi ló ní trọ́bù. Àwọn ọ̀tá mi ló ní trọ́bù. Èrò wọn ò jọ lórí mi, ọ̀tá mi ló ní trọ́bù. Èmi ń jayé orí mi o. Ìjẹ̀bú là wá wá. Ìjẹ̀bú là wá wá. Ìjẹ̀bú là wá wá. Ìjẹ̀bú là wá wá. Sọ́ni ni mí, mi ò lórí ẹrù. Ẹni ẹlẹ́ni ní ó rẹrù sọ́ni. Ìjẹ̀bú lè mi wá. Àyànlọ́lá, mo ní o ṣe kíní ẹ̀ fún mi. Àyànlọ́lá ṣe kíní ẹ̀ fún mi. Sọ́ni tí ò lórí ẹrù, ẹni ẹlẹ́nu ní rẹrù sọ́ni, orí fífọ́ tọ̀ọ̀tá mi. Ojú wọn lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣe bójú ni wọn. Ojú wọn lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o. Kábíyèsí ẹ̀bọ nígbà kan, àwọn ataṣọdún márùn-ún ẹ̀mí, aṣọ́gun aṣọ́gbọ̀n pẹ̀lú àbá. Aṣọ́gun aṣọ́gbọ̀n pẹ̀lú àbá. Súlèmá ìtọ́. Súlèmá ìtọ́. Ọba jẹ́ fóníwà ẹkùn. Ọba Súlèmá ìtọ́. Olówó ní Súlè. Olówó Súlèmá ìtọ́. Jàfó jayé orí ẹ̀. Olówó Súlèmá ìtọ́. Jàfó jayé orí ẹ̀ o. Olówó Súlèmá ìtọ́. Àwọn ọ̀tá ẹ ló ní trọ́bù. Olówó Súlèmá ìtọ́. Àwọn ọ̀tá ẹ ló ní trọ́bù. Olówó Súlèmá ìtọ́. Ló bá tilẹ̀kùn mọ́ òbí kọ́kọ́rọ́ pa. Àwọn rẹ̀ ó tún tilẹ̀kùn mọ́ bàbá wọn. Òbí kọ́kọ́rọ́ pa mọ́. Ó tilẹ̀kùn mọ́. Òbí kọ́kọ́rọ́ pa mọ́. Báńkì Jàfó, báńkì Jàfó, báńkì Jàfó, báńkì Jàfó, báńkì Jàfó. Báńkì Jàfó. Oníbà ẹkùn. Ìṣòro ọba bẹ̀rẹ̀ ijó. Jàfó oníbà ẹkùn. Nǹkan mẹ́ta náà fi wù mí. Àwọn méjèèjì bẹ́ẹ̀ bá lábẹ́rẹ́ ijó. Òun àti oníbà náà ń lọ. Wọ́n jọba. Ọba wo ní ìjẹ Jàfó ní ìbà ẹkùn. Abẹ́rẹ́ ijó. Owó ń bẹ, ìwà wà, abìwà pẹ̀lẹ́ bí orí àdẹ́tù. Ọba náà jí mi. Abẹ́rẹ́ ijó. Ìṣọ̀rùn Jàfó ní ìbà ẹkùn. Alákàsán. Bákàsán ọ̀gá jùgò. Yóò ga jù kùkùté. Ó mẹ̀gbẹ́ bàbá ẹni tó ń ṣe. Abẹ́rẹ́ ijó. Mo ní kí ẹ. Abẹ́rẹ́. Mo kí ẹ. Abẹ́rẹ́. Mo kí ẹ o.
mo kí ẹ Williams Ayinde mo kí ẹ adé orí ọ̀kí. Odi olówó Ayinde mo kí ẹ ọba Williams ọmọ Tàlàkẹ́ Adémi ẹ̀ bá ń ká Ayinde ọmọ Tàlàkẹ́ Adémi ẹ̀ bá ń ká Ayinde oṣù Gáúsù mi Gáúsù mi Gáúsù mi Gáúsù mi kí ló ń ṣe tánà di ara wa fún náà. Kí ló ń ṣe lẹ́yìn di ara wa fún náà. Kí ló ń ṣe tánà di ara wa fún náà. Kí ló ń ṣe lẹ́yìn di ara wa fún náà. Oníta kọ́kọ́ bó jẹ́ pé fújì. Ìrùkẹ̀rẹ̀ fà. Ni mo máa rán ọdẹ orí ọba. Kábíyèsí ò ní ìgbà kan. Àbá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Onígbà kan. Ìlú Ìrètè ṣá aláwa arábàmbí. Àyìndé àwa bọ́ ọba ẹ̀ àwa bọ́ bá dúpẹ́. Ọdún kìíní. Ọdún kejì gẹ̀rẹ́gẹ̀rẹ́ ó dorí mẹ́ta ó bá sórí mẹ́rin. Kábíyèsí ẹ ṣọdún márùn-ún àkọ́kọ́ ọwọ́ kan nìyẹn Àyìndé Adémi nínú àlàáfíà gbogbo ara ó ń jí pẹ́pẹ́pẹ́pẹ́ onígbàkọ̀ ẹ ṣe márùn-ún ẹlẹ́ẹ̀kejì ẹ kó lọ́tún ẹ kó lọ́sì ẹ papọ̀ yíyọ dogun mọ́ yín lọ́wọ́. Ó wọ lọ́lọ́ òun ọba ní ìgbà kan adé apẹ́. Àwọn alálẹ̀ ẹlẹ̀ yìí tó já wọn lálá ṣekù tó ń bá yín ṣe. Ọba nígbà kan wọn ò ní ìgbà kankan fi yín lẹ̀ wọn ò ní kọ́hún wín. Iyẹ̀pẹ̀ lásán nílùú ìgbà kan a máa bá yín ṣe nínú àlàáfíà pẹ̀lú ọlá ńlá. Olókùn wa bá yín ṣe ọlọ́sàn á bá yín ṣe. Gbogbo ọmọ ìlú ìgbà kan bó bá bọ́dọ̀ ajé lọ sí ibi kankan ẹrù ńlá ibi ńlá náà ń pẹrin sí ibi ńlá náà ń pẹ̀fọ́ sí. Ìpè ńlá ni màálù ń ké onígbàkan owó ni yóò máa ṣọ̀rí ara wa. Àlùbáríkà tó ti wà ní ìlú Ìrèdè o kò ní ìgbà kan a máa ń bá yín gbé. Òrẹ́ ni Ọlọ́run bá ń fẹ́ òun lọ́lọ́wọ́ bá gbà fún kò ní ìgbà kan bá wa. Ọba Sheriff Adésínà Adébọ̀wálé ọmọ bẹ́rìbẹ́ ẹlòmí Adébọ̀wálé. Ọmọ Sábìtù Òkè Bello nílé Àmbíkún ruling house ilé tó bá ti já adé nìyẹn.
kábíyèsí ò ní ìgbà kan mo kì í yín alábàáfin lọ́ba ń pa ò ní ìgbà kan ọba wa. Èdìdì bára o onígbà kan èdìdì bára o èdìdì bára oníburúkú ẹnìkan wá o. Ẹ̀wà nínú àlá onígbà kan bá máa jayé orí ẹ̀ jayé orí ẹ̀ mú kí máa ìmọ̀ olùwẹ̀rí ọkọ lórí kíkẹ́ lọ́mọ ọkọ Felicia ọkọ Abíkẹ́ kábíyèsí ọba onígbà kan ìrèdè o ìrèdè o. Ìrèdè o ọdún márùn-ún lórí ìyá àlefa ìrè wọlé dé kábíyèsí òní ìgbà kan. Alábàáfíà bá ń pa mi ò jẹ́ fojú dọ̀mà Àyìndé mi kọ́ láwọn. Ìrè wọlé dé kábíyèsí òní. Kábíyèsí òní ìgbà kan. Ìrè wọlé dé kábíyèsí òní ìgbà kan. Ọba tó lóògùn lọ́sàn máa ní jẹ́tẹ́ o aláwùrà bí a ti yẹ lẹ́yìn o. Ìrè wọlé dé kábíyèsí òní ìgbà kan. Honorable Ajase Peter Kumaya chairman ọlọ́run dá CDA Ọkọ̀ṣadé ó ní kí. Kábíyèsí àmọ́ rẹ̀ ọba ní kí Àyìndé mò ń gbọ́ ọlọ́run. Ìrè wọlé dé ọba kábíyèsí òní ìgbà kan. Ọba àmọ́ rẹ̀ olú ìwà àtàbàbálẹ̀ oníkíkí ẹ̀mí yẹn ṣe púpọ̀ ẹ̀. Ìrè wọlé dé ọba kábíyèsí òní ìgbà kan. Kábíyèsí aláwọ̀ nímọ̀rẹ́ o. Kábíyèsí àmàmì ọba ní ìyẹ́ Àyìndé rẹ̀ o. Kábíyèsí òní ìgbà kan. Ìrè wọlé dé kábíyèsí òní ìgbà kan. Ẹ̀jẹ̀ mi nìyẹn kí n bọ̀ o. Òkìkí aláwọ̀ jùmọ̀ rẹ̀. Ọba ní kìnkì yín. Wọ́n ló gbọ́ tán. Wọ́n lè ṣọdún eléyìí. Mo ní márùn-ún àkọ́kọ́. Nínú àlàáfíà ire ló bá dé. Ẹ ṣe márùn-ún lẹ́lẹ́kejì. Ẹ wá pa méjèèjì pọ̀. Ìyódógún dọ̀pọ̀ mọ́ yín lọ́wọ́. Ògbó àtọ́. Ògbó lẹ máa fi ṣe. Àgbà lẹ máa fi ṣe. Nínú àlàáfíà pẹ́ lówó lọ́wọ́. Àwọn olórí wọn ṣì iṣẹ́ bí. Èyí tẹ́ ẹ ti ṣe kò ní dìbàjẹ́. Nínú àlàáfíà ara líle. Òun lo oògùn ọrọ̀ owó. Gbogbo àwọn ọmọ pátápátá. Àwọn tó ń bẹ ní ìlú òyìnbó. Wọ́n á bá dùnú wá sílé. Ẹ ò ní gbàwé ọ̀fọ̀ lórí gbogbo ọmọ. Kábíyèsí ọmọ onígbàkan. Ẹ ní gbàwé ọ̀fọ̀ lórí ọmọ. Gbogbo àwọn ọmọ bá ní ìlú Canada àwọn amórí ìrédélé. Àwọn aláṣẹkù wọn bá yín ṣe.
ewé ọ̀tún tẹ́ ẹ bá já àti tòsì tẹ́ ẹ bá já tó ń dégbò a máa jẹ́ ẹ̀fọ́ bá àbí o. ọba tó lóògùn lọ́sàn ò máa ní jẹ́ òtẹ́ o. aláwùrà bí a ti yẹ lẹ́yìn o. ọmọ olúìwà àṣẹ apákọ̀rin kẹsẹ̀ èèyàn ọbaládé ẹ máa kú àdúrótì mo kí yín àdúrótì kábíyèsí òní ìgbà kan. ẹ̀jẹ̀ mi nìyẹn kí n gbọ́ o ẹ̀jẹ̀ mi nìyẹn kí n gbọ́ Àyìndé ewé ayọ̀ ewé tìrẹ̀yẹ ìtún lónìí kan tún bá ṣe ìfà lónìí kan fà ẹ̀ mọ́ra àìbínú gbógun àtàrẹ gbógun méjì ọkà bàbà gbógun mẹ́ta ọkà wáṣẹ́. Orí ló ń túmọ̀ ẹnu, gbogbo ọ̀nà ní túmọ̀ ẹsẹ̀. Ìmọ̀ tún ìmọ̀ jọ, ìmọ̀ ìmírìkì dálẹ̀. Wọ́n bá lọ mẹ́lẹ́mọ́. Alákẹ́sàn, wọ́n á fi jóye ẹlẹ́mọ́. Wọ́n bá lọ mẹ́fìrì, wọ́n á fi jóye ẹrùkù. Bọ́wọ́ wọn bá kẹ́gbin wá fi jòyè aláre àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ wọ́n wá jọ ń pẹ́ mọ́ ọba Ṣímíù mi dúró sí mi Òṣòlù nílùú Rèwé kábíyèsí mo bá dé lé òye kan mi. Adele o yẹ kàn mí ọmọ roko nílàdó ọmọ ọsàn ìlàwẹ̀ èpò wẹ́rẹ́wẹ́rẹ́ lójúde ìlàdó lé tí ó ṣe fọkọrọ kò dẹ̀ ṣe fàdàrọ òrókù o nídìí ẹ̀ ọmọ o yẹ kàn mí. Bàbá dádé, mo bá délé, mo gbádé kárí. Ọmọdé yìí mi kà ó yẹ kàn mí. Olówó Sùlẹ́mọ̀nà. Onígbàgbọ́, ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ olówó Sùlẹ́mọ̀nà. Jàfó ọ̀tọ́rìtì Gáúsù Ọlọ́run dákun má padà lẹ́yìn gbogbo ọba. Ó má gbàgbé ọ̀rọ̀ tẹ́jọ́ sọ. Ọlọ́run dákun má padà lẹ́yìn gbogbo ọba. Ó má gbàgbé ọ̀rọ̀ tẹ́jọ́ sọ. Ọlọ́run dákun má padà lẹ́yìn gbogbo ọba. Ó má gbàgbé ọ̀rọ̀ tẹ́jọ́ sọ. Jàfó iṣẹ́ ni ó fọkàn balẹ̀ ibi tí wọ́n gbé náà mi o ilẹ̀ aláàrùn àrùn Jàfó ibi tí wọ́n gbé náà mi o Ilẹ̀ aláàánú àròjọ. lẹ́ni o. Àwọn òròkó bàbá wọn kọ́. Ó bàbá bá wọn o lẹ́ni o àwọn òròkó bàbá bá wọn. Ọba Sulemana Jàfó ní bá ẹkùn afẹjayẹja oníbà ẹkùn mọ kí ẹ kí ìyàwó alákẹsàn olówó ní Súlè máa yí tán.
olówó ní Súlè Súlè máa ń tọ́. Jàbọ́ nípa ẹ̀kún. Ó ní ìbà ẹ̀kún. Ọmọ fẹ́ já yẹn já. Jàbọ́ ní ìbà ẹ̀kún. Olówó ní Súlè. Súlè ó di púpọ̀. Ọba àdó báwàlà Sejiro 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 Ọba James kábíyèsí. Ọba Kwame ṣàlẹ̀ rí ẹ̀ Sejiro. Tòsí ilé làwà Ọba Kwame. Ọba Kwame tòsí ilé làwà Ọba Sejiro. Alákàsọ̀ Adélébádé àrìnàkórè àkòyà lọ́nà gbogbo ibi. Jàbọ́ nígbà ẹ̀kún mú kí ẹ̀kún àdúró tiwa. Sejiro Sejiro. Ọmọ James nílùú Kwame. Sejiro. Ọba Kwame ṣàlẹ̀ rí ẹ̀. Sejiro. Àṣẹ lọ́wọ́ ẹ̀ ló wà. Àṣẹ lọ́wọ́ ẹ̀ ló wà. Ọmọ James. Àṣẹ lọ́wọ́ ẹ̀ ló wà. Òde ní dọ̀là rẹ̀ yìí o. Àyìndé mo kí ẹ Ọba Kwame mi. Kwame. Àyìndé mo kí ẹ Ọba Kwame mi. Èèyàn tàdé kò róyè lórí ọmọ ọba ní Ìjẹ̀bú. Èèyàn kìnìún Júdà adé orí ọ̀kì. Ọba ni a fi ń sórí yọmí. Etí inú. Aliafis. Orí yọmí. Mo kí yín kú àdúró tì. Ọba kábíyèsí Saheed Ọlásùnkànmí Odùsànyà Ifá lóhùn ó gbọ́. Olùdíẹ̀kẹ́
Muhammadu Saheed Ìfálóhùn Odùsọ̀yà Olùtìrí Ọ̀kẹ́. Èèyàn tara bá ń bí Adékòrè Ìfálóhùn ó ń gbọ́. Èèyàn ló ń bẹ lẹ́yìn o tó fi ń dún wọmú wọmú. Ewé jẹ́ àìsàn jẹ́ oògùn tí ó jẹ́ ewé ló dẹ̀ kú kan ṣoṣo. Ìfálóhùn mo kí ẹ o Olùtìrí Ọ̀kẹ́. Ògùn àwọ̀ ilé mo bá dé jò sá mo kí yín. Aleluya. Àṣẹ apẹ́lẹ́nu kọrin kése. Ìdí Ọ̀kẹ́ Ògùn àwọ̀ ẹ̀yin méjèèjì mo kí yín. Èèyàn tí ó mọ̀ yín ni ó fọwọ́ padà ẹ lójú. Ògùn kọ́mítì Ògùn kọ́mítì. Ó ń bẹ nílé, ó ń bẹ lóko, ó ń bẹ níbodè. Ògùn àwọ̀ ẹkú àdúrótì onípàkọ́ ní dúpẹ́ àjọṣe wa kò ní bàjẹ́ o. Ìyá ni ó jòlúwa ẹ̀ á tẹ́. Ògùn àwọ̀ Ìdí Ọ̀kẹ́ Olúìwà Adélébádé Àrìnàkórè Àìdí àdé mi àkóyá gbogbo ibi. Gbogbo ẹ̀yin ọba ládéládé ẹ kú wá dúró tì. Kábíyèsí ọba onígbà kan ní dúpẹ́. Bí eré ó dà bí àná. Ọlọ́run ọba ó ṣeun. Èèyàn tó bá ní irú yín lẹ́yìn ọkùnrin balẹ̀ ara bá ń bí. Onígbàkan wàá ṣogún wàá ṣọgbọ̀n lórí ọ̀la. Ògùn àwọ̀ ọlọ́rẹ̀ ò ní parun àṣejèrè ní tiẹ̀. Adétẹ́jú àfìlàtú mọ́ kí ẹ olórí Ọpẹ́yẹmí ìyá mi àtàtà òde ní dọ́là rẹ̀ yìí. Ayé òfòrí ìgbésẹ̀ àwọn ìyá tèmi nìyẹn. Ògùn àwọ̀ àwọn ìyá mi alábínú àwọn àṣàṣì. Ọpẹ́yẹmí òde ní dọ́là rẹ̀ yìí mo kí yín.
àwọn abiyamọ dáadáa abiyamọ gidi wọ́n bá pè wọ́n lájẹ́ àbíyé abiyamọ Àyìndé ọmọ tó pọ̀ láwọn arábàbí. Ìyá mi àjẹ́ bàbá mi àjẹ́ èmi kankan àjẹ́ bẹ́ẹ̀ ṣe pé mi mò ń jẹ. Èèyàn tó pè tó ń jẹ́ òun náà ń pè lájẹ́. Àìnírí wa pè mọ́ Ọlọ́run má fi ọ̀rọ̀ mi Àyìndé ara bá ń bí kí n máa wà lójoojúmọ́. Ilé bọ́ọ̀lì ọ̀dẹ̀dẹ̀ bọ́ sọ́dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ bá ti ń pè mí kí n máa jẹ́ ìyá mi àjẹ́ bàbá mi àjẹ́ èmi gangan àjẹ́ bẹ́ẹ̀ ṣe pè mí mo ń jẹ́. Ìwà ọ̀tọ̀ ọlọ́wọ́ ọ̀tọ̀ èrò bàjẹ́ tẹ bá lò fàyídé kó tó jì lálẹ́ o gbogbo ẹ̀ á fò lọ. Tẹ́jú ṣé màmá láti dára. Nígbà tí wọ́n bá bá ṣe dájẹ́. Tẹ́jú ó láti dára. Nígbà tí wọ́n bá bá ṣe dájẹ́. Ó láti dára. Nígbà tí wọ́n bá bá ṣe dájẹ́. Aya Gáúsù ó láti dára. Nígbà tí wọ́n bá bá ṣe dájẹ́. Tẹ́jú ọkẹ́ náà ó forí 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 mi Gáúsù ní bẹ́ṣẹ̀. Kàfílátù Kàfílátù ayò forí mi ní bẹ́ṣẹ̀. Kàfílátù Ọba ló ní kí ẹ Kàfílátù òforí mi ní bẹ́ṣẹ̀. Kàfílátù Tẹ́jú aya tó forí mọ́ kí ẹ aya Gáúsù mi. Ọ̀rẹ́ Tọ́pẹ́ mímí aya Gáúsù mi. Aya tó forí mọ́ kí ẹ. Aya Gáúsù mi. Olórí Àbíkẹ́ Aládò lábúlé Àdó. Olórí Àmọ́nátù. Àmọ́nátù mọ́ kí ẹ kí ẹ Ayọ̀bá lábúlé Àdó. Ó kú oríire àmọ́ná. Súlẹ̀má ìtọ́. Àmọ́nátù abúlé Àdó lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ àyà Súlẹ̀má ìtọ́. Bẹ́ẹ̀ni òun ló bímọ ẹ̀. Ó kí ẹ Súlẹ̀má ìtọ́. Ìyá ọba ìní Ayọ̀bá àná ìwọ ló lọ́mọ ẹ. Àyìndé ara bá ń bí akutaṣọ lomi ọpẹ mi abiyamọ dáadáa ó ní tọ́nà owó sáré ọmọ òkè ọpẹ mi ọpẹ mi ọpẹ mi ìyá àbádé kò róye ọpẹ mi mo kí ẹ olórí ọpẹ mi
ọlọ́pọ̀. Inú ẹ̀ dùn láti bí dá Amẹ́ríkà ó ní sùn èèyàn tèmi Adégoróyè. Ayọ̀bá ṣàlẹ̀ rí ẹ̀ o. Rẹ̀mílẹ́kún ọlọ́tọ̀ Rẹ̀mílẹ́kún Ìbàṣà olórí Ìbàṣà olórí ọlọ́tọ̀ olórí ọlọ́tọ̀ ìyá mi Àlímọ́ Ṣáàdìyà abiyamọ olóko ńlá. Àyà kábíyèsí mi yọ lọ́tọ̀. Ogun àwọ̀. Ayọ̀ lọ́tọ̀ bàbá wa. Ṣàdíyà tù mí. Ìyàwó lọ́tọ̀ Ṣàdíyà tù mí. Ọlọ́tọ̀ tọ̀tọ̀ Àwórì. Ogun àwọ̀. Ikú yà mí kú. Ìyàwó ikú yà mí kú. Àlímọ́ Ṣàdíyà ayọ̀ lọ́tọ̀ mi. Àìdí araba mi. Àyà bíbí rẹ̀, àyà bíbí rẹ̀. Olórí gbogbo nípa kó máa wọlé gbogbo alámọ́ fi kí ẹ. Gàníyàtù àyà bíbí rẹ̀, àyà bíbí rẹ̀. Robert ó tún lè ṣe ilé ò bàjẹ́ o. Ó tún lè ṣe ilé ò bàjẹ́ o. Gàníyà àyà bíbí rẹ̀. Láti bí dá Amẹ́ríkà, àyà bíbí rẹ̀ o. Àyà bíbí rẹ̀. Gàníyàtù gbogbo padà mo fi kí ẹ. Ọlọ́run tó Gàníyà. Ìyá tó bí ẹ lọ ọmọ nìjẹ̀bú Òde ní. Ọmọ tó ní sàní ìlú Ìjẹ̀bú Òde. Àyà bíbí rẹ̀ o. Àyà bíbí rẹ̀. Gàníyàtù Ọlọ́run tó yìn. Àyà bíbí rẹ̀ o. Àyà bíbí rẹ̀. Ó tún lè ṣe ilé ò bàjẹ́ o. Tóyìn ó tún lè ṣe Ilé ò bàjẹ́ o. Àyà Káyọ̀dé Robert ó tún lè ṣe Ilé ò bàjẹ́ o. Gàníyà ó tún lè ṣe Ilé ò bàjẹ́ o. lẹ́ǹkan sí àyà bíbí rẹ̀ o. Àyà bíbí rẹ̀. Àyà bíbí rẹ̀ o. Àyà bíbí rẹ̀. Ọlọ́run tó yìn Gàníyàtù àyà bíbí rẹ̀ o. Àyà bíbí rẹ̀. Ó tún lè ṣe ilé ò bàjẹ́ o. Robert ó tún lè ṣe Ilé ò bàjẹ́ o. ó tún lè ṣe. Ilé ò bàjẹ́ o. Honorable Commissioner ọmọọba pàtàkì tó tọ́jú ilé Robert ọmọ bíbí rẹ̀ o. Ọmọ bíbí rẹ̀. Honorable Commissioner for Chieftaincy Affairs ní Lagos State Robert ọmọ bíbí rẹ̀ o. Ọmọ bíbí rẹ̀. Ó tún lè ṣe. Ilé ò bàjẹ́ o. Our His Excellency Governor Sanwó-Olú. Mo kí ẹ Àyìndé o.
Ajagania. Dr. Seriki Murtala, my baby Shenwi, youth leader. Ọmọ nígbà kan ẹkùn, òkú yẹn kì í yẹ o ṣeun. Rẹ̀mí o. Rẹ̀mí lẹ́kùn oníbàṣà. Ayọ̀ oníbàṣà Rẹ̀mí lẹ́kùn kó o máa bá mi tọ́jú ọba ìbàṣà. Àwa ti ìbàṣà ojú ìdá. Ẹ jẹ́ ká rojú yìí o. Àwa ti ìbàṣà ojú ìdá. Ẹ jẹ́ ká rojú yìí o. Olúwayé Fújì. Ọ̀gá wa o. Sheikh Alhaji ẹlẹ́sìn ògo. Aláṣẹ Àròlé TV. Ọkọ lórí ẹlẹ́sìn ògo. Ọkọ ìjù ẹlẹ́sìn ògo. Ọkọ ayọ̀ ọlá ẹlẹ́sìn ògo. Ọkọ ẹwà ọlá ẹlẹ́sìn ògo. Ẹlẹ́sìn mọ́ kí ẹ ògo. Dr. Sheikh Alhaji ẹlẹ́sìn ògo. Ẹ kú ẹ̀dùn ó ti kábíyèsí òní ìgbà kan ọba ní dúpẹ́. Aláṣẹ Àrọ́lá TV kó bá mi tọ́jú Àjíǹsì Olúwaníṣọlá òyìnbó elépo òyìnbó ní ìyẹ̀pẹ̀ ọkọ̀ Àṣàbí ẹlẹ́sìn ògo Aláṣẹ Àrọ́lá TV ẹ kú wá dúró tì kábíyèsí òní ìgbà kan ọba ń dúpẹ́. Gbàládùá ọba onígbàkọ̀ àlẹ́ ẹ̀ṣẹ̀ márùn-ún àkọ́kọ́ ẹ̀ṣẹ̀lẹ̀ kejì nínú ọ̀la ńlá àwọn pa méjèèjì pọ̀ yóò dógún dọ̀pọ̀ mọ́ yín lọ́wọ́ lọ́lọ́run ọba nínú àlàáfíà nínú ọ̀la ńlá. Nígbàwé ọ̀fọ̀ lórí ọmọ àwọn tìlú Kánádà àwọn amóríire délé kábíyèsí onígbà kan mi. Ẹ̀yin onílù ọba ní fún yín. Kábíyèsí ẹ ṣọgùn ẹ ṣọgbọ́n o. Ó ṣe ẹlẹ́sìn ògo Sheikh ẹ kú wádùú ló ti ọba ń dúpẹ́. Kábíyèsí ọkọ lórí kíkẹ́ lọ́mọ. Mother Sherifa to me, Mother Yemisi, Mother Aisha, Mother Monsura, Mother Kwemi, Olórí number 1, Kíkẹ́ bèbí ó ṣe. Kíkẹ́ lọ́mọ nínú àlàáfíà nínú ọlá ńlá. Ṣẹ́jọ́ máa ṣàmọ́dún. Máa bẹ, máa wà. Ẹ̀yin lè máa wà nínú ọlá. Mother Sherifa, Mother Yemisi, Mother Aisha, Mother Monsura, Mother Tọ́pẹ́yẹmí, òdẹni dọ́là rẹ̀ yìí mo kí i. Olórí Felicia, Mother Nurudini mi Alówólé, Mother Muiz, Mother Abdulaziz, ẹ kú wádùú ló ti ọba ń kí i.
ó dẹni dọ́là rẹ̀ yìí. Abigail ayaba pàtàkì aya kábíyèsí mi Sheriff mi Abigail ayaba. Ẹ̀yin olórí ìlú kẹ́ máa tọ́jú onígbàkọ̀. Ìgbà yìí á dára fún wa onígbàkọ̀ bá. Àwọn ayaba pàtàkì ayaba pàtàkì. Kíkẹ́ lọ́mọ ẹ̀yin ayaba pàtàkì. Ẹ̀yin ayaba pàtàkì. Ẹ̀yin ayaba pàtàkì. Ẹ̀yin ayaba pàtàkì. Àwọn aya tó nígbàkọ̀ owó ni máa ná. Ẹ̀yin aya onígbàkọ̀ owó ni máa ná. Ẹ̀yin aya onígbàkọ̀ Owó ni máa ná. Kíkẹ́ lọ́mọ àti Felicia pẹ̀lú Abigail. Àwọn aya onígbàkọ̀ Owó ni máa ná. àrò mẹ́ta kò gbọ́dọ̀ dọ́bẹ̀nu. Ẹ̀yin ayaba onígbàkọ̀ Owó ni máa ná. aya tó nígbàkọ̀ Owó ni máa ná. àwọn aya onígbàkọ̀. Owó ni máa ná. Ẹ̀yin aya onígbàkọ̀ Owó ni máa ná. kí ni mbolo kejì mbolo. Àǹbọ̀lọ̀ ń bọ̀kùn. Owó ni máa ná. Kí ni mbolo kejì mbolo. Àǹbọ̀lọ̀ ń bọ̀kùn. Owó ni máa ná. Kí ni mbolo kejì mbolo. Àǹbọ̀lọ̀ ń bọ̀kùn. Owó ni máa ná. Ẹ̀yin aya onígbàkọ̀ Owó ni máa ná. Olúwa yé fújì. Ọ̀gá wa o. Ọlá Rose and Sons Nigeria Limited. Ọlá Rose Marine pẹ̀lú Fúnmi Abúlé Ṣòwò àtọ́lámilẹ́kan. Àbúrò kábíyèsí ọlọ́tọ̀ mi. Ọlá Rose Marine ẹ kú àdúró tí ọba ń dúpẹ́. Ọlámilẹ́kan àbúrò kábíyèsí mi ọlọ́tọ̀. Ó ṣe Fúnmi Abúlé Ṣòwò ọba nígbà kan ní dúpẹ́. Ojú rẹ̀ là mú owó ẹ̀yin náà nínú àlàáfíà nínú ọlá ńlá. Ẹ ò dẹni dọ́là rẹ̀ yìí mo kí yín. Ọlá Rose Marine ẹ kú àdúró tí onígbà kan ọba. Ramatala ìyálóde ọba obìnrin kò dẹni dọ́là rẹ̀ yìí o. Oṣù Mọ̀dúpẹ́ àbúrò ọba bí n bá bojú wẹ̀yìn mo bá lọ́tọ̀lẹ̀ ẹ̀yìn mi alábà ń bí ikú ya mi kù àwọn alábà ń bí mi ò ní ṣubú láéláé. Èèyàn ló ń bẹ lẹ́yìn òòrò tó fi ń dún ogbó àtọ̀ ẹ̀dá mi. Fúnmi Abúlé Ṣòwò
gbogbo yín ẹ kú àdúró tí mo dúpẹ́dúpẹ́ ẹ kú náwó. onígbà kan ní kí gbogbo wa ó lè kú àdúró tì ọdún márùn-ún olórí àléfà onígbà kan bá. ọkọ kíkẹ́ lọ́mọ. ọba ló ní kí wà ó lè kú àdúró tì Àbíkẹ́ ayaba Felicia ayaba.